Jàmáà mùsùlùmí lọ́kùnrin, jàmáà mùsùlùmí lóbìnrin, ẹ̀yin ọmọlẹ́yìn ànẹ́bí Muhammadu sallallahu alaihi wasallam. Ọmọ tẹ pa lóṣogbo ńkọ́. Ẹ̀sìn yín ó ní kẹ́ máa pààyàn, kẹ́ máa dẹ́mi àwọn èèyàn lógbodò. Bẹ́ẹ̀ ṣe ń pààyàn lọ́tún, bẹ́ẹ̀ ṣe ń pààyàn ní Kwara State, lẹ́ ń pààyàn ní North, lẹ́ ń pààyàn nílùú Òṣogbo. Abdulrahman náà ó dẹ́mi Hafsat légbodò nílùú Ìlọrin. Ẹ̀sìn yín ló ní kẹ́ pààyàn. Ó ní tẹ́ bá wá ti pààyàn tán ẹ tọrọ àforíjì. Ẹ ṣe astaghfirullah fún Allah, sìgìdì Allah yóò foríjì yín. Ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin ọ̀gá ọlọ́pàá, àwa ò ní yé máa pè yín. Ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin ọ̀gá ọlọ́pàá nílẹ̀ Yorùbá, gbogbo àwọn àfáà tí ò níṣẹ́ yìí, ẹ wo population of àfáà nílẹ̀ Yorùbá, wọn ò lóko, wọn ò lódò, wọn ò níṣẹ́ kankan tó ń ṣe. Wọ́n ń pa èèyàn nítorí ẹ̀sìn tó gbé wá fún wọn. Ẹ̀yin ọlọ́pàá, tílùú bá da, ọlọ́pàá ìlú yẹn ní ká yìn o. Tí ààbò tó péye tó bá wà nínú ìlú, ẹ̀yin ọlọ́pàá la máa gbóríyìn fún. Tílùú bá bàjẹ́, ẹ̀yin ọlọ́pàá la máa blame. Adẹ̀mọ̀pádìrẹ yín lágùn, ìyẹn ni ò jẹ́ á mọ̀. Ọkọ̀ ọba àdọ́bọ̀ ò ní sa yín lẹ́sẹ̀ o, kò dẹ̀ ní gé yín lọ́wọ́. Ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn àfáà tí ò níṣẹ́ yìí. Gbogbo ọ̀rọ̀ táwa ń sọ kò sí ohun tá a fẹ́ gbà ń bẹ̀. But we are Nigerian citizens. The way bí Islamic religion bó ṣe ń dáméjì orúkọ Nàìjíríà lágbàáyé, òun ló gbé àwa jáde tá a fi ń sọ̀rọ̀. Kò sí ẹnì kankan tó ń sponsor wa, kò sí ẹnì kankan tó ń gbowó fún wa. Ẹni tó bá lóun fún wa lówó kó jáde kó sọ náà. Ẹni tó bá lóun gbowó fún wa, àbá ń ṣe nǹkan yìí nítorí owó. Ó yẹ káwa náà ti máa drive G-Wagon náà. Kò sẹ́ni tó sponsor wa, kò sẹ́ni tó fún wa lówó. Bẹ́ẹ̀ la béèrè owó lọ́wọ́ ẹnì kankan. But ìfọ̀kànbalẹ̀ ìlú Nàìjíríà, ìdáméjì tí wọ́n ń dáméjì orúkọ Nàìjíríà lágbàáyé, òun ló dùn wá. Ìlú òyìnbó làwa wà. Anywhere tẹ́ a bá lọ, àwọn òyìnbó mọ̀ sọ fún wa Boko Haram. Nigeria is a terrorist country. Nigeria is a criminal country. Gbogbo nǹkan yìí ló ń dùn àwa. Ó dàbí damage of Nigeria name. Ọmọ Nàìjíríà ni wá. La fi ké pe ẹ̀yin gómìnà wa. Ẹ gbégbésẹ̀ lórí àwọn àfáà tí ò níṣẹ́ nílùú yìí. Kí ni nǹkan tí wọ́n contribute sí society? Kí ni ìwúlò àwọn people yìí láwùjọ wa? Àwọn ni kí wọ́n fi ọ̀rọ̀ ẹnu kí wọ́n fi divide wa. Àwọn ni kí wọ́n gbé yẹn pa. Àwọn náà ni Boko Haram, àwọn ni wọ́n ní X-Men. Ẹ wo terrorist, different terrorist name tó wà ní under umbrella Islamic religion. Why tí ẹ̀sìn yìí fi jẹ́ ẹ̀sìn apààyàn? Why tí ẹ̀sìn Islam tó fi jẹ́ ẹ̀sìn tí wọ́n fi ń dẹ́mi àwọn èèyàn lógbodò? Bẹ́lẹ̀ ìbá sọ̀rọ̀ ẹ pa. Ẹ wá mọ̀ jèpè lọ. Ta ni bá yín ṣépè? Ẹni tó bá ṣe ohun èpè lè pé máa mú. Èèyàn tí ò bá ṣe ohun èpè kẹ́ fi èní àtọ̀là kẹ́ fi ṣépè fún. Èpè ò lè mú. Ṣẹ̀ṣẹ̀ ń ṣépè fún wa ni. Èpè yóò lè ṣe kankan fáwa. Torí pé ohun táwa gbé dání, ìtẹ̀síwájú àgbéga ìlú wa ló jà wá lójú, kò ń ṣèbàjẹ́. Ẹ wá ń torí ẹ̀sìn, ẹ ń ba orúkọ Nàìjíríà jẹ́. Lágbàáyé, wọ́n ti lọ recognize Nigeria as like Afghanistan, like Somalia. Ẹ wá ní ká dákẹ́, ká má sọ̀rọ̀. Ẹ ń dẹ́mi àwọn èèyàn lógbodò, ẹ ń pa àwọn èèyàn nípakúpa. Ẹ̀yin gómìnà wa, ẹ̀yin ọ̀gá ọlọ́pàá, ẹ dìde. Ẹ̀sìn yìí ìtànìjẹ ni. Kò sí wúlò ẹ̀sìn kankan, wọ́n kàn fi ń dẹ́rù bà wá ni. Òyìnbó àtàràbù, àràbù gbé Kírísítẹ́nì wá. Àràbù gbé Muslim wá, òyìnbó gbé Kírísítẹ́nì wá.
àwọn ẹ̀yà méjèèjì wọn ò lọ chọ́ọ̀chì, wọn ò lọ mọ́sálásí mọ́. bílù wọn ṣe develop ni wọ́n wá kiri, wọ́n wá da wàhálà sáwọn alágbádá, àwa múlé ayé làálàá kòókò, ẹ̀mí èèyàn wá jọ wá lójúmọ́. àdúgbò tí mò ń gbé nílùú Germany, mo ti gbénú àdúgbò yẹn more than 9 years, mi gbọ́ pé nìkan kú mẹ́rí. gbogbo àwọn tí mo ti mọ̀ more than 8 to 9 years ago, a sì jọ máa ń ríra wa dọ́là ni. kí ló dé ikú òjijì láwùjọ wa? kí ló dé bí corona ṣe milé ayé tó, bó ṣe pa gbogbo àwọn tájọ wà nínú community wa, a sì jọ ríra wa dọ́là, àfẹni tó bá change location ẹ̀ ló kù. kí ló dé? kí ló dé tí ẹ̀mí èèyàn ò fi jẹ́ nǹkan kan lójú wa mọ́? ẹ̀yin mùsùlùmí, wá ìtẹ́ fi ya pààyàn, wá ìtẹ́ fi dẹ́mi àwọn èèyàn lógbòdò. tá bá wá sọ̀rọ̀ ẹ wá mépè bẹnu, ẹ ṣe mẹ́yìn mọ ohun tó ń pè lépè ni, ṣe mọ ohun tí wọ́n ń pè lépè. tí àwọn bàbá wọn bá ṣépè nílẹ̀ Yorùbá, ó ní ìpèsè tó máa ń ṣe, tó o bá dẹ̀ wùwò èpè, èpè ò lè mú ẹ. tó o bá ti wùwò èpè, èpè ò lè ṣe kankan fún ẹ. ẹ̀mí àwọn èèyàn tẹ́ ń dá lógbòdò in the name of Islam ó ti pọ̀ jù. ọmọ ọlọ́mọ kan tún lè pa lóṣogbo báyìí, bóyá ọmọ yẹn ọyọ kan ni Ọlọ́run gbé ọwọ́ rẹ̀ sókè nínú ẹbí wọn, ẹ ti gbẹ̀mí rẹ̀ báyìí. ẹ ti gbẹ̀mí rẹ̀ lórí pé yẹn kírun tán Ọlọ́run fẹ́ yan náfìlà, ẹ gbẹ̀mí rẹ̀. ẹ̀yin ìjọba, àwọn ò ní agbára kankan, ìkan tá lè ṣe òun náà làwa ń ṣe yìí. tẹ́ bá wá dákẹ́ tẹ́lẹ̀yìn ò gbọ́rọ̀ wa, ẹ̀yin náà ń bímọ, ẹ̀yin náà ń bímọ. oyè tó kára àwo ni ó ń bọ̀ wá kárẹ́ ẹ̀dẹ́, ó ń bọ̀ wá kárẹ́ ẹ̀dẹ́ o. kò sí bẹ́ẹ̀ rokún bẹ́ẹ̀ rọ̀ṣà tó bá bẹ̀rẹ̀ sí ní pààyàn àwọn ọmọ tí yín náà fara gbá àbíkẹ́ yín náà fara gbá náà. ìgbà táwọn kan wá ya apààyàn sílùú tí wọ́n ń dẹ́mi àwọn èèyàn lógbòdò, wọn ò kó ìfẹ́ jọ nílùú, àfi kí wọ́n mọ divide. wọ́n ń dàwùjọ rú, àfọ̀mí ọ̀jáde kírísítẹ́nì bọ̀lọ̀ mùsùlùmí wọn bọ̀lọ̀ bá ṣe nílùú tó lófin. sí fẹ́ nìyẹn, sẹ́niyẹn píìsì fún fẹ́ nìyẹn. ẹ wọ́n ń bàlú jẹ́, jí kárí sí ọlọ́pàá, jí kárí sí ìjọba. àwa sọ pé lu ọ̀dà. ẹ̀yin ìjọba wa, ẹ̀yin ọ̀gá ọlọ́pàá, tó bá kọjú sí yín kẹta o, tó bá kẹ̀yìn sí yín kẹta, ìhun táwa lè ṣe leléyìí, a lè ṣe jù báyìí lọ. bẹ́ẹ̀ àwọn pípù yìí, ẹ̀sìn ìsìlámù ó ń ba orúkọ Nàìjíríà jẹ́. outside country làwa wà, we are living abroad. a mọ ohun tẹ́tí wa ń gbọ́, a mọ ohun tójú wa ń rí, a mọ ohun tẹ́tí wa ń gbọ́ nípa Nàìjíríà. kí ló dé tẹ́ dákẹ́ tẹ́ sọ̀rọ̀? kí ló dé tẹ́ dákẹ́ tẹ́ kò fi gbé gbogbo àwọn àfáà tí ò níṣẹ́ yìí? ó wá sọ̀rọ̀ àwọn di olè alọ́ni níkàgbà. ẹ̀yin ọ̀gá ọlọ́pàá, ẹ̀yin gómìnà wa, ẹ gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. bàbá wa Dàpọ̀ Abíọ́dún, bàbá wa Adélékè ìpínlẹ̀ Ọ̀ṣun, Ṣèyí Mákindé, Sanwó-Olú, tó fi kárí gbogbo ẹ̀yin gómìnà tó kù tí mi ò rántí dárúkọ yín. ẹ dìde o, gbogbo ẹ̀yin ọ̀gá ọlọ́pàá gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, ẹ dìde lórí ọ̀rọ̀ Islam. ẹ̀sìn apààyàn ni, ẹgbẹ́ òkùnkùn ni, ẹ̀sìn ìtàjẹ̀sílẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ bá wa gbégbésẹ̀ lórí wọn. òfin làwa fẹ́ kí gbogbo wọn lọ ṣiṣẹ́ náà. ètò ààbò security Nàìjíríà mẹ́hẹ̀, tilẹ̀ Yorùbá mẹ́hẹ̀, ẹ employ gbogbo wọn síbi iṣẹ́ security. afáàtẹ́ bá ti rí tí ò níṣẹ́ ẹ gbé. wọ́n ṣe ní Gaddafi ṣe ní Libya, bó ṣe jẹ́ Arab country. tẹ́ bá dé lu Gaddafi lè dé Libya lẹ́nìí, kò sí ohun tí ń jẹ́ àfáà. ìran Yorùbá, ìran tó gbọ́n, ìran tó kàwé ni, we are very smart. ẹ̀yin ọ̀gá ọlọ́pàá wa, ẹ̀yin gómìnà wa, ẹ má jí kú tí ò lẹ́tọ̀ọ́ kó máa pa wá nílẹ̀ Yorùbá o. ẹ má jí kí wọ́n sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ Haúsá, kó má sọ ilẹ̀ Yorùbá di Afghanistan, kó má sọ di Pakistan, kí wọ́n má sọ di Somalia. làwa fi ń ké o. a dẹ̀ lè sọ̀rọ̀ jù báyìí lọ. a lè fipá mẹ́sìn lọ sódò ni, a lè fipá fún lómi mu. àtúbà fún wa, a ní rí wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ Ìdùmarè. ẹ jájọ wo ìyá tó ń pariwo lórí ọmọ tí wọ́n gbẹ̀mí rẹ̀ lóṣogbo. ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn mi.
ẹ káàárọ̀ ẹ̀yin àfà Òṣogbo, ẹ̀yin ni mo bá lọ́rọ̀ o. ẹ̀yin àfà Òṣogbo, ṣé tẹ́ ẹ bá wo nǹkan tẹ́yin àfà kan ń ṣe, wàlá Islam ò ní wúyàn ṣe, Islam ò ní wúyàn ṣe. ọmọ tẹ́ ẹ lù pa ní mọ́ṣáláṣí, ẹ̀yin àfà kan ní mọ́ṣáláṣí kan l'Óṣogbo, ọmọ tẹ́ ẹ lù pa, ọmọ tẹ́ ẹ lù pa, ẹ ti dáràn o. ṣé wàá rí ẹ̀yin àfà gbogbo Nàìjíríà pátápátá, mo ń fi àsìkò yìí pè yín, tẹ́ ẹ bá lè dá sọ̀rọ̀ ìtẹ́jẹ́ kíkiri kó slide, tẹ́ jẹ́ kó wéètì ọmọ lọ́mọ yẹn just like that. wàláhì gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú lílù pa ọmọ yìí, bẹ́ẹ̀ bí ìgbà ọmọ ẹ̀ ní jèrè kankan nínú wọn o. lóbi àrọ́mọdọ́mọ yín, generation from one generation to another generation, àwọn ọmọ yín wọn ní jèrè. ó kú oró náà máa kú, ẹ̀dẹ̀ mú bọ̀bọ̀ yẹ ẹ lù pa. ọmọ ọlọ́mọ tó jẹ́ pé kò kí ń sábà kírun tẹ́lẹ̀, iye yìí náà ni wọ́n preach fún pé kó máa kírun déédéé. ó fẹ́ lọ ra materials lẹ́kọ̀ọ́, ó jí lọ ní ìdájọ́ wà kóhun tí kírun àárọ̀, ó wá park wípé kóhun kírun àárọ̀ kóhun tó lọ. ó wá kírun tán, kò yan náfìlà, kò bá náfìlà láàárọ̀, ó wá kírun ẹ̀ tán pé kóhun yan náfìlà lẹ́yìn irun. ẹ wá ń claim yìí pé kò sí náfìlà lẹ́yìn irun àsùbà, ẹ̀dẹ̀ lu ọmọ ọlọ́mọ pa, ẹ̀dẹ̀ fún àpótí fíṣẹ̀bílì láìmọ́ ọmọ yẹn lórí, ọmọ ọlọ́mọ tó níṣẹ́ lọ́wọ́. pẹ́ńtà ni wọ́n, pẹ́ńtà ní panel mọ́ pẹ́ńtà, mọ́tò ló ń kùn, mọ́tò tó fẹ́ lọ ra màtíríà ẹ̀ ó pààkì ẹ̀ sí Ògoolúwa, ó pààkì ẹ̀ síbẹ̀ yẹn pé kó lọ ra màtíríà, kó wọ mọ́tò lọ lẹ́sẹ̀kọ̀ kó lọ ra màtíríà. ẹ̀dẹ̀ mú ọmọ yẹn, ẹ̀dẹ̀ lùpa, ẹ wéṣì ẹ̀ fáwọn fámìlì ẹ pa ìyàwó àtàwọn ọmọ ẹlẹ́kùn. bẹ́ẹ̀bí ìgbà ọmọ wà láìtọ̀dá ẹ ní jèrè kankan nínú wọn, ẹ kò wéṣì ọmọ lọ́mọ, ẹ ní jèrè àwọn ọmọ yín o. gbogbo wa tẹ́ àwọn àfà Islam gan ń wù àti gbogbo tó ń ṣẹlẹ̀ ní Islam, ó jẹ́ kí Islam gan súnyàn ní ṣíṣe wàláì.